ẹ̀yin tèmi gbogbo wa la mọ awuyewuye èyí tó ń lọ láàrin actor Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó rẹ̀ ìyẹn Aládùkẹ́, èyí tí ọ̀rọ̀ náà lọ káàkiri orí ayélujára ní bí nǹkan bíi oṣù bíi mélòó kan tí gbogbo àwọn èèyàn tí wọ́n sì bá wọn dá sí ọ̀rọ̀ náà. ṣùgbọ́n ṣàdédé la rí fídíò kan èyí tó ń lọ káàkiri orí ayélujára níbi tí a ti rí màmá Esabod èyí tí wọ́n ti jẹ́ ká mọ ohun tó ṣẹlẹ̀ láàrin ìyẹn Aládùkẹ́ àti ọkọ rẹ̀ nínú fídíò yìí náà. òun la ti gbọ́ tí wọ́n sọ wípé Tóyìn Abraham òun ló dá ìjálẹ̀ láàrin ìyẹn Aládùkẹ́ àti Fẹ́mi Adébáyọ̀. wọ́n ní location òun ni ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀. tẹ́ ẹ bá gbàgbé, nígbà tí awuyewuye yìí èyí tó ń lọ káàkiri orí ayélujára tí àwọn èèyàn fẹ́ mọ ìdí àti wípé kí ni nǹkan tó dájà lẹ̀ láàrin ìyẹn Aládùkẹ́ àti ọkọ rẹ̀ Fẹ́mi Adébáyọ̀, oríṣiríṣi òun la gbọ́ wípé ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì àti tó fa ìjà láàrin àwọn méjèèjì ní àsìkò ìgbà náà lọ́hùn. a gbọ́ tí wọ́n sọ wípé ṣe ni wọ́n ká Fúnkẹ́ Akíndélé àti Fẹ́mi Adébáyọ̀ pọ̀ tí àwọn kan sì pe ìyẹn Aládùkẹ́ wípé kó wá wọ ọkọ rẹ̀ pẹ̀lú Fúnkẹ́ Akíndélé. ẹ̀yin tèmi, ọ̀rọ̀ náà lọ káàkiri tí àwọn èèyàn ń gbé kiri wípé Fúnkẹ́ Akíndélé òun ló dá ìjálẹ̀ láàrin ìyẹn Aládùkẹ́ àti Fẹ́mi Adébáyọ̀. ẹ má jẹ́ ká gbàgbé wípé Fúnkẹ́ Akíndélé àti Fẹ́mi Adébáyọ̀ ó ní ọdún èyí tí wọ́n jọ wà papọ̀. ṣe la gbọ́ wípé wọ́n ń fẹ́ra wọn ní gbogbo àsìkò yìí. ṣùgbọ́n bàbá Sàlámì ìyẹn tí ó jẹ́ bàbá Fẹ́mi Adébáyọ̀ táwọn náà jẹ́ gbajúgbajà àgbà eléré orí ìtàgé, ó ní wọn ò fi àṣẹ sí i wípé kí Fẹ́mi Adébáyọ̀ àti Fúnkẹ́ Akíndélé pé kí wọ́n fẹ́ ara wọn ní àsìkò ìgbà náà lọ́hùn tí oníkàlùkù tí wọ́n sì pínyà tí Fúnkẹ́ tó wọ ọkọ rẹ̀ síwájú tí Fẹ́mi náà tóun náà sì wá ìyàwó rẹ̀ síwájú kó tó wá di wípé a gbọ́ wípé àwọn méjèèjì wọn ò sí mọ́. ẹ̀yin tèmi, látìgbà náà oníkálukú ti lọ ní ìlọ títì ẹ̀ lẹ́yìn wípé bóyá tí eré èyí tó bá dà wọ́n papọ̀. ṣùgbọ́n ṣàdédé ni a gbọ́ wípé wọ́n ní àwọn méjèèjì pàdé ní location. ṣe ni wọ́n ránṣẹ́ pé ìyẹn Aládùkẹ́ wípé kó wá wo ọkọ rẹ̀ o pẹ̀lú Fúnkẹ́ Akíndélé ní hòtẹ́ẹ̀lì. ẹ̀yin tèmi, eléyìí gbẹnu tán o. wọ́n ní ṣe ni ìyẹn Aládùkẹ́ ó wá sí location ọ̀hún, ó sì wá kojú Fúnkẹ́ Akíndélé tí ó wá bá a jà. ẹ̀yin tèmi, wọ́n ní location dàrú ní gbogbo ìgbà náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ o. ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ yìí òun ló fa awuyewuye láàrin òun àti ọkọ rẹ̀ tí wọ́n sì ti ń fa ọ̀rọ̀ yìí bọ̀ díẹ̀ kó tó wá di oníranto kí gbogbo ó tó wá dàrú pátápátá. ẹ̀yin tèmi, àwọn èèyàn ń béèrè wípé ta ló pe ìyẹn Aládùkẹ́ pé kó wá wo ọkọ rẹ̀ pẹ̀lú Fúnkẹ́ Akíndélé, ṣùgbọ́n ọ̀rọ̀ náà ò tí ì yé ẹnìkankan. ṣùgbọ́n ṣàdédé la rí fídíò kan èyí tó ń lọ káàkiri orí ayélujára, fídíò tí màmá Esabod ṣe. ibẹ̀ náà la ti gbọ́ wípé Tóyìn Abraham òun ni ẹni tó pe ìyẹn Aládùkẹ́ wípé kó wá wo ọkọ rẹ̀ pẹ̀lú Fúnkẹ́ Akíndélé kó tó di wípé ọ̀rọ̀ náà di yanpọ̀nyánrin. fídíò tó wá ń lọ káàkiri yìí òun ló wá jẹ́ kí ìyẹn Aládùkẹ́ kó jáde láti wá clear wípé o kò sí ní tó jọmọ́ gbogbo ọ̀rọ̀ tí màmá Esabod sọ nínú fídíò yìí. wọ́n ní gbogbo nǹkan tí wọ́n sọ, wọ́n ní irọ́ pátápátá òun ló wà ń bẹ̀ o. ìyẹn Aládùkẹ́ ó jẹ́ kó yé wa wípé Tóyìn Abraham kọ́ ló da àárín òun àti ọkọ òun rú o. Tóyìn Abraham ò pò òun. ó ní ní ọjọ́ tá à ń sọ yìí ó lóun fúnra òun wà ní movie location. ó ní bẹ́ẹ̀ sì ni ó jẹ́ kó yé wa wípé òun ò bá ẹnikẹ́ni jà o, ó ṣobìnrin ni ó ṣọkùnrin ni, ó ní ìjà kankan ò dòun àtẹnìkankan papọ̀ ní movie location nítorí ọkọ òun Fẹ́mi Adébáyọ̀. ó ní òun ò fẹ́ jáde
bó tilẹ̀ jẹ́ wípé òun ti dákẹ́ tó, ó ní oríṣìíríṣìí òun lòun ti gbọ́ nípa n tó fa ìjà láàrin òun àti ọkọ òun. Ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ náà ti fẹ́ di ìbà lórúkọ jẹ́, ìdí nìyí tóun ṣe ní láti jáde wá láti wá sọ̀rọ̀, àti wípé nígbà tóun tiẹ̀ wá gbọ́ wípé wọ́n ní Tóyìn Abraham ló pe òun wípé kí òun wá wo ohun tí ọkọ òun àti Fúnkẹ́ Akíndélé ń ṣe, ẹ̀yin tèmi, ó ní Tóyìn ò pé òun o, pé òun fẹ́ kí gbogbo ayé ó mọ̀. Ó sì gbé àtẹ̀jáde síta láti jẹ́ kí àwọn èèyàn mọ ohun tó ṣẹlẹ̀, ẹ̀yin tèmi, gẹ́gẹ́ bí ẹ ṣe rí post èyí tó gbé jáde tí ó ń lọ ní orí fọ́nrán mi yìí. Ó ní public statement. Ó ní I was deliberately choosing not to publicly respond to the many false stories and allegations surrounding my marriage. However, because these narratives continue to spread and are being presented as fact, I believe it is necessary to address one of them. The allegation that actress Tóyìn Abraham was responsible for the problems in my marriage by allegedly informing me that another actress was with my then partner on a movie set is completely false. Ó tẹ̀síwájú ní, for the record, I never confronted, attacked, or assaulted or harassed any woman or man at any movie location. No such incident ever took place. I was present on the production from the very beginning until the end of the shoot. My team and I were solemnly responsible for the welfare of the entire production, catering for over 500 cast and crew members for more than 1 month as my contribution and support to my then partner. In a production involving over 500 people, I find it difficult to understand how such an incident could have allegedly occurred without a single witness, or how no one had or witnessed this falsehood. I believe it is only fair that if anyone genuinely claims to have been attached by me directly or indirectly, they should come forward and say so themselves. Until then, I respectfully ask that people stop repeating and amplifying false narratives that have no basis in truth. I have remained silent out of respect for everyone involved and because I choose peace over public dispute. However, my silence should never be interpreted as an admission that these allegations are true. This statement serves as my official clarification on this particular allegation. I sincerely hope it brings an end to the continued circulation of these false narratives. Ẹ wo, ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tí arábìnrin yìí èyí tó gbé jáde láti wá clarify gbogbo information èyí tó ń lọ káàkiri nípa ìgbéyàwó òun àti Fẹ́mi Adébáyọ̀ èyí tí ó ti dàrú, ẹ̀yin tèmi. Lórí lábẹ́ post yìí náà òun ló ti make it clear tó sì dárúkọ Mama Esabod gẹ́gẹ́ bí n tó kọ. Ó ní there is a recent video by Mama Esabod currently circulating online that contains claims about me which are false, misleading, and deeply unsettling. It is because of that video that I have chosen to make this public clarification. For a long time, I remained silent
because I believed peace was better than engaging in public back and forth. Unfortunately, silence is often mistaken for confirmation, and I can no longer allow them to happen. I have screenshots of conversations between the parties directly involved that I could share. However, I have chosen not to do so because I do not believe in it would be healthy or beneficial to continue fueling public conflict. My intention is not to attack anyone or prolong this issue. It is simply to state the truth as I know it, correct the record, and put an end to this particular false narrative. Thank you to everyone who has taken the time to read this. Omotayo Sanusi, ìyẹn Aládùkẹ́ òun ló gbé post yìí jáde, ẹ̀yin tèmi. Ní abẹ́ post yìí, èyí tí ìyẹn Aládùkẹ́ èyí tó gbé jáde, ó ní oníkàlùkù bẹ̀rẹ̀ sí ní ju kọ́mẹ̀ǹtì ẹ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ ni ẹnìkan ó dárúkọ Fúnkẹ́ Akíndélé ní abẹ́ post náà tí ìyẹn Aládùkẹ́ tó sì fún ẹni náà lésì. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹni náà kọ, ó ní Fúnkẹ́ Akíndélé, "It is well with you, ma. The hatred is too much on you. They will come 100 times. You will continue to stand 100 times. God dey your back." Ní abẹ́ ọ̀rọ̀ yìí, ó ní ìyẹn Aládùkẹ́ tó sì dá ẹni náà lóhùn. Ó ní, "This post is not about her. It is about the false allegations and defamation of my character that claimed I attacked, confronted, accused, or respected her while she was on set with my partner. Those allegations are completely false and they need to be addressed. This is not an attempt to target or attack her because she was never the issue and was not affected by this. It is simply about clearing my name and correcting the false accusations that have been made against me." Eléyìí ni tí ìyẹn Aládùkẹ́ tó fi dá ẹni yìí lò nígbà tí ẹni náà pe orúkọ Fúnkẹ́ Akíndélé wípé wọ́n ò péjọ nígbà ìgbà, ó ní ṣùgbọ́n yóò borí. Ìyẹn Aládùkẹ́ sì dá lóhùn wípé póòsì tó ń gbé jáde ó ní kì í ṣe that it's not all about Fúnkẹ́ Akíndélé, bí kò ṣe wípé fídíò tí màmá Esabod ṣe èyí tó ń circulate káàkiri tí àwọn èèyàn ń gbé jáde káàkiri wípé Tóyìn Abraham òun ló pe òun wípé kóun wá wo nǹkan tí Fúnkẹ́ Akíndélé àti ọkọ rẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ náà ló jẹ́ kó yé wa wípé ní ọjọ́ tá à ń sọ yìí ní orí movie set, ó ní àwọn èèyàn bíi 500 òun ló wà ní location ní ọjọ́ tá à ń sọ yìí, tó sì jẹ́ wípé òun ló ń dáná fún wọn. Ó ní kò sí ní tó ṣẹlẹ̀, kò sí nǹkan kan tó jọ mọ́ wípé bóyá ìjà wáyé àbẹ́nìkan pé òun wípé kóun wá wo nǹkan tí ọkọ òun ń ṣe. Ó ní oṣù kan òun lòun fi wà ní orí movie set yìí. Ó ní tí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́jọ́ tá à ń wí, ẹnikẹ́ni tó bá mọ̀ nípa rẹ̀ kó jáde kó wá sọ, àbí tó bá yẹ pé òun ti ẹ̀bẹ́ ẹnikẹ́ni jà ní orí movie set kí onítọ̀hún kó jáde. Ó ní báwo ni àwọn èèyàn bíi 500 cast tó máa wà ní orí movie set irú nǹkan báyìí tí ó mọ̀ ṣẹlẹ̀ tí àwa ní rí witness kankan èyí tí ó jáde láti wá sọ wípé ó sojú mi kòró òun wà ńbẹ̀ nígbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀. Ó ní kò sí nǹkan tí ó jọ mọ́ bẹ́ẹ̀. Ẹnìkan náà tẹ̀síwájú ní abẹ́ comment section, ó ní, "But somebody called you to come and see your husband with another woman. So who was that?" Maybe you should call the person's name and save everybody from this stress. Ìyẹn Aládùkẹ́ dá ẹni náà lóhùn, ó ní, "Read well. No one called me as I was always at the location from the beginning till the end, and no such thing happened on location." Ẹ gbọ́
ẹ gbọ́ bí ìyẹn Aládùkẹ́ ó ṣe dá ẹni náà lóhùn nígbà tí ẹni náà sọ wípé nígbà tó ní kì í ṣe Tóyìn Abraham òun ló pè ọ́ gẹ́gẹ́ bí fídíò tí àárí tó ń lọ káàkiri tí màmá Esabod sọ ó sì dárúkọ ẹni tí ó pè ọ́ ní ọjọ́ tá à ń sọ yìí ó lọ wá sọ fún ẹni náà wípé kó padà lọ kó lọ ka nǹkan tó ń wí wípé òun ò sọ wípé ẹnikẹ́ni pé òun ò torí wípé òun wà ní movie set látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ shooting fíìmù náà títí tí wọ́n fi parí ó lóun wà ń bẹ̀ fúdìí èyí kò sí nǹkan kan èyí tó ṣẹlẹ̀ ẹ̀yin tèmi àbẹ́ẹ̀rí wípé eléyìí gbẹnu tán lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn Aládùkẹ́ ó ti jáde ó ní fídíò tó ń lọ káàkiri níbi tí màmá Esabod ti sọ̀rọ̀ wípé Tóyìn Abraham ló pé òun ó ní kò sí ní tó jọ mọ́ bẹ́ẹ̀ ó ní irọ́ pátápátá ó ní ọ̀rọ̀ náà jẹ́ fúdìí èyí kí ẹnikẹ́ni kó mọ̀ ṣe gba nǹkan tí wọ́n sọ yìí ó ní kó mọ̀ ṣe gbà á gbọ́ ò Tóyìn Abraham ò pé òun bẹ́ẹ̀ sì ni ọkọ òun Fẹ́mi Adébáyọ̀ àti Fúnkẹ́ Akíndélé nǹkan kò pa wọ́n papọ̀ ní movie location débi wípé òun ń bẹ́nikẹ́ni jà ó ṣobìnrin ó ṣọkùnrin ni kò sí ìjà kankan tó da òun àti ẹnikẹ́ni pọ̀ ní movie set pé ẹni tó ń bá jà kó bọ́ síta kó wá sọ ẹ̀yin tèmi ọ̀rọ̀ lẹ gbọ́ yìí kí ni táyì náà rò lórí gbogbo awuyewuye tó ń lọ káàkiri orí ayélujára yìí gbogbo ìdáhùn yín ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ́ abẹ́rẹ́ wípé nǹkan ń bẹ.